Ọlọ́run lọ́ba ara. Kò sára tí ò lè fẹ́rú dá o. Ọlọ́run lọ́ba ara. Ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run lọ́ba ara. Kò sára tí ò lè fẹ́rú dá o. Ọlọ́run lọ́ba ara. Kò sára tí ò lè fẹ́rú dá. Ó fẹ́rú dára tí ó dá mọ́ bànújẹ́ kọjá bó tiẹ̀ ò borí tẹlòmíràn wá tún dúpẹ́. Ọlọ́run lọ́ba ara. Kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run lọ́ba ara. Ọlọ́run sọ kò sára tí ò lè fẹ́rú dá. Ọlọ́run bá bí ẹ dára tó ẹ ò tó ń ríra ẹ pẹ́ nìkan ò tó ẹ. Ṣègbéraga máa níwọ̀n bá o borí tẹlòmíràn wá yín lọ́hùn lógo. Ọlọ́run lọ́ba ara. Bismillah. Alhamdulillah. Wassalatu wassalamu ala ibadihi alladhina istafa. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọba tí ó sì mi àti ń kú lórí dáadáa. À ń bẹ pẹ̀lú ìdùnnú. Ọlọ́run. Ìdùnnú náà. Ọlọ́mọjọ́ dìbànújẹ́. Àlàáfíà tó péye. Ọlọ́run mọ́sàgbọ̀n wa àrísìkí tó nára tán Ọlọ́run kò fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ìwòsàn nínú Islam èyí tí máa wáyé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ òun náà ni tí wọ́n wáyé lénìí ọmọ bẹ̀rẹ̀ wọn ọba láàánú jùlọ kọ́ mọ́ sí ní sábàbí ìbú fún mi láyé àti ní alìkìyàmà Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa má já ìsàn burúkú má jẹ́ ọkọlù wa ibi tí mo fẹ́ yà sílé ní ìwòsàn kan ní gbé tán ọ̀kárí ilé ọ̀kárí oko gbogbo àwọn ọkùnrin àtọmọdé àtàgbà ẹ̀yin ìyá ẹ mú gègé torí àwọn ọmọ yín tí wọ́n jọkùnrin àìsàn ìsétọ̀ táwọn olóyìnbó ń pè ní prostate àìsàn yìí ọjà àìsàn kan àtẹmítí ń sọ̀rọ̀ àtàwọn àjọ ń gbọ́ra wá ń lé ọ̀gọ̀rọ̀ ọkùnrin ní máa ṣe kódà bí èèyàn bá rọkùnrin kan ti ń ṣe lọ́wọ́ lákòókò yìí pé lágbájá ọlọ́mọ mọ̀ jásí dédé àgbákò rọ́bà ní fíntọ̀ ní sí o má fi sí ẹ̀yẹ́ o béèrè tó bá padà lálàáfíà kí lẹ lò ẹ̀gbọ́n ọ̀nà wo lẹ gbé gbà èwo wo ni wọ́n kọ́ yín egbò wo lẹ lò sí kí wọ́n náà kọ́ kalẹ̀ torí pé àìsàn kan ní tó jẹ́ pé kò jìnnà réré sí gbogbo ọkùnrin ọ̀sọ́kùnrin tí ò ní o àfẹnẹ́ títí ẹ bá jẹ jáde èèyàn máa jogún ẹ̀ ń tà ń jẹ́ lè fa pàápàá jùlọ bọ́kùnrin bá ti lé lọ́mọ 40 ọdún 40 years máa múra kalẹ̀ Ọlọ́run lọ́ba tí máa dáàbò bẹ̀dá mọ́sàkówayọ̀ kì í sábà mọ́bìnrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ sì ni n tó lè fà á fọ́kùnrin èyí tó wọ́pọ̀ èyàn tó lè kó lára obìnrin náà àìsàn sétọ̀ ọ̀pá tọ́lọ́run bá bùn ọ̀pá yìí lò déédéé ó lè fà sétọ̀ ọ̀pọ̀ obìnrin tí ọ̀tí ẹ̀yẹ bẹ̀wò mọ́ ìpèníjà lọ́wọ́ Ọlọ́run bá tó so yín pọ̀ tó fún ọ ní kinní tó fi ọ lò fún àsáfíṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ni kéèyàn máa pa ìtọ̀ mọ́ra títọ́ bá ń gbọ́n ẹlòmíì látàgbọ́ mẹ́wàá alẹ́ ò lè ṣe mọ́dì tílẹ̀ ó fi mọ́ bọ́ bá wà lọ́dọ̀ ọ lè mú jẹ bágbà bá dé àdánwò lè wọlé má dárú ẹ̀wò mọ́ o bí tọ́ bá ń gbọ́n ẹlòmíì bá ti wọnú mọ́tò báyìí tó bá jẹ́ pé yẹn 4 hours ni wọ́n bá rìn àbí jù bẹ́ẹ̀ lọ yóò ní ẹ máa ń so ẹdún ẹjẹ ń tọ ẹ máa lọ kò tí ì mú mi àìsàn yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà ọlọ́mọsá kó wáyọ̀ mo wá rí i pé níbi ọjọ́ 3 sí 4 sẹ́yìn mo post kíní kan pé ìwòsàn nínú Islam èyí tó kọjú sí mi àti yìí kí lẹ fẹ́ kí n sọ̀rọ̀ lélẹ́lérí ọ̀pọ̀lọpọ̀ wá comment níkan ọjọ́ kan lẹ́fì mọ̀ pé ti kálukú ìpèníjà kálukú ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ láì tírìtì yìí tọ́pọ̀lọpọ̀ kọ́mẹ́ǹtì yẹn Ọlọ́run ọba láàfíà ni láì léwé àti ìgbò Ọlọ́run á máa bùn yẹn lálàáfíà àti ní àti Ọlọ́run kó bùn wá ẹ lè pé bí wákà mi kan náà tí mo ní Ọlọ́run tó lálàáfíà dákun wá bùn mi ọ̀pọ̀ ló ń tọrọ ẹ̀ tọ́lọ́run ò fún ẹni tọ́lọ́run ò bá fún kò sí tí ó ṣe sí o sábàbí léwé àti ìgbò Ọlọ́run ló láṣẹ Ọlọ́run ló láṣẹ àmọ́ tí wọ́n ní ká gbìyànjú gbogbo tó bá lè ṣàkóbá
kó jìnnà sí àwọn oúnjẹ tó gbọ́njú báyẹn ọmọ ṣàǹfààní ju àwọn oúnjẹ tuntun tí wọ́n kó dé lọ táìsàn ẹ̀ bá dé ọ lè máa gbọ́ lóríṣiríṣi prostate cancer prostate enlargement ọ rò pé bóyá kíni àbí ìtìlé wọn nìkan lọ́mọ wọn náà mójútó ń tọ́ ọ bá ń jẹ àwọn kankan ń bẹ téèyàn gbọ́dọ̀ jìnnà sí Ọlọ́run kó dáàbò ẹ̀bọ̀ wa tọ́lọ́n bá bọ́ ẹ̀dá lálàáfíà kí wọn náà wà nínú kọ́ wà ò ní kí ọ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá lè ṣàkóbá. Mo á rí i pé nínú kọ́mẹ̀ntì náà ọ̀pọ̀lọpọ̀ náà tó wá kọ́mẹ̀ntì pé Iseto torí pé àìsàn náà ń jà ràìràì ń pọ̀ sí ni. Sáré ni tí o bá ti jìnnà sí nǹkan òwòsàn tó nígbà mẹ́ta bá tọ́pìkì kan báyìí ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn eléyìí kọ́ ní sí títí tó bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ nínú nǹkan òwòsàn tó jẹ́ pé ìtàn tá a bá ti sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló lọ fún. Níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn àbọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo sọ̀rọ̀ nípa ewé àgógó ogun tí mo ní wọ́n fẹ́ mọ̀ sí ẹ ní infection téèyàn lè lò fún. Ọ̀pọ̀lọpọ̀ tó bá ti mọ tí wọ́n pè ní ìwòsàn ti mọ̀ pé nígbà tí mo ti lè dákọ̀ pé wọ́n fẹ́ mọ̀ sí infection kan téèyàn lè lò fún wọn ti mọ̀ pé àti Iseto náà ti lọ fún. Ewé àgógó ogun nínú nǹkan òwòsàn tó náà bá gùn wá Iseto ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa gbà yọ ẹlòmíì lè máa tọ̀ láì máa yé gbà kí lè tó mọ́ ó lè tọ̀ lẹ́ẹ̀mẹ́fà nígbà míì ẹlòmíì ìtọ̀ máa mú yóò débi tí ó ti tọ̀ yóò gbọ̀ngbọ̀ngbọ̀n kò ní wá sírí báyìí ní ọmọ wa bí ọba wá tó ń tinira ẹlòmíì ọ̀tọ̀ tán yóò rò pé ó ti tọ̀ tán ìgbà tí ó bá fi tó ṣẹ́jú méjì mẹ́ta wọ́n jẹ́ ń ta ó èrè kíní yóò ti tó máa rìn yóò ti rìn gbẹ̀dẹ̀gà kí ló wá dé. Ewé àgógó náà tí yẹn bá ń gbóhùn lónìí kan níláàrí bí sinilahi ta'ala Ọlọ́run bá lò sábàbí dáadáa bẹ́ẹ̀ ni ewé jìnrìn kéèyàn lọ kó kúnná púpọ̀ mọ́ òrí máa la ọ̀fẹ́ kó mú ọ ó ti mú ọ ọ̀fẹ́ kó dágbére fún ọ máa la lóòrèkóòrè ọ̀sán ìrọ̀lẹ́ bó bá tún jí lóru fà á sínú kọ́ la Ọlọ́run lò sábàbí bẹ́ẹ̀ léwé ọ̀sán wẹ́wẹ́ mo ti sọ̀rọ̀ nípa yẹn náà rí tí ẹ bá ń sí mu dáadáa ó ti mú ọ ọ̀fẹ́ kó mú ọ mọ́ máa ṣe ewé ọ̀sán wẹ́wẹ́ mu pàápàá jùlọ tó bá tó wá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa ewé ọ̀sán wẹ́wẹ́ wá fi ewé gófà díẹ̀ mọ́ já níwọ̀n kan náà kàrọ̀ àsánù díẹ̀ kó sínú pọ́ọ̀tù bomi sí kó ṣe kó jìnnà máa mú bẹ́ẹ̀ léwé àgógó ogún yẹn tó bá sè pẹ̀lú asòfẹ́yẹjẹ lọ́ra ló dá àwọn alágbo egbò asòfẹ́yẹjẹ májẹ̀ ọ̀pọ̀ ju bàtọ́ máa sún bí àṣẹ díẹ̀ ọkọ̀ sítálẹ̀ kòkò ọkọ̀ ewé àgógó ogún lè ọwà kó turmeric àti ginger àti garlic níwọ̀nba bó gálíkì yẹn kó lè kọ bomi sí kọ sí ọkùnrin máa jí mú láàárọ̀ kó tó lọ sùn máa mú dájú kọ́ọ̀bù kékeré ẹ̀yin ìyá ẹ̀yin náà máa mú ọ̀pọ̀lọpọ̀ àìsàn ara yín náà láti kó ń bẹnu àwọn àìsàn tó jẹ́ pé tọkùnrin bá nífura tó bá ti kó lára obìnrin nísìnyí ó ti mọ̀ pé nígbà tí ètò wákàtí mẹ́ta ó ti mọ̀ pé ó ti gbàlejò sọrí àìsàn Iseto bọ́ ọ bá kó ọ ní tètè mọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn àìsàn kan bẹ tí bá ń bẹ lára obìnrin tọkùnrin bá ń súnmọ́ tó ń ta àìsàn yẹn àdánwò ti dé ìwọ ọ̀kọ̀ọ̀kan ọyẹbẹ gbogbo ẹgbẹ ọrùn bí kòkòrò ọ̀sẹ̀ tó wọlé tọ̀ ọmọ ìwọ ọ̀lẹ́kọ̀ọ́ rárá yìí ewé àgógó ogún ọ̀sánfààní púpọ̀ àwọn ọkùnrin Ọlọ́run nínú kí Ọlọ́run tó náà bá bùn wá nìyẹn bẹ́ẹ̀ ni ewé ìbẹ́ pé akọ kí ọmọ gbómu lóòrèkóòrè bí sinilahi ta'ala ẹ̀yin ìyá yìí náà máa gbómu bẹ́ẹ̀ ni ewé sìsì ewé náà dá ẹni tó bá ní Iseto máa gbómu ó bá ti gbó sínú òkè kan mú láàárọ̀ mú lọ́sàn-án mú lálẹ́ mú láàárọ̀ mú lọ́sàn-án mú lálẹ́ níwọ̀n bá náà ní òbí kọ́ọ̀pù kékeré sọtí kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí yìí bá ti tán tó bùnmí bí sinilahi ta'ala láàrin ọ̀sẹ̀ káàbọ̀ ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìwòsàn bẹ́ẹ̀ léwé ewúro ewé efinrin ewé ewúro ewé efinrin kéèyàn ó ṣe é pẹ̀lú ewé ọsàn wẹ́wẹ́ wá fi kan búlálà díẹ̀ sí tó bá fẹ́ kó sì tèsí dáadáa ewé omi dùn ní ó fi ṣe omi kan wá ṣe kó jìnnà dáadáa máa mú láàárọ̀ máa mú lálẹ́ bí sinilahi ta'ala ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan ìwòsàn rẹ̀ pọ̀ gan-an torí pé àìsàn ló jìnnà sí wa àìmọye ẹ̀mí láìmọye kó tó rí pọ́ làjú ń dé bí wọ́n ti máa pàṣẹ rọ́bà pé kí wọ́n kọ́kọ́ máa fi tọ̀ náà kó fi máa wáwó sẹ́yìn ẹlòmíì ò débi tí ó ti tọ̀ yóò gbẹgbẹgbẹ tí èèbọ́lì kìámà ni ìnira tó lágbára ní o lọ́pọ̀lọpọ̀ ń bá fẹ́ra
àti mi àti Ọlọ́run kí ó dáàbò ẹ̀bùn wa. Bẹ́ẹ̀ ni ká lọ bí tábà ti ń ta nǹkan ìwòsàn súnà ìyẹn pọ̀ gan o. Ọba ti débẹ̀ ọlọ́fẹ́ ra Prostate ìwọ ní cinnamon powder ni àbí gé mọ́ sí mú bí tíì láàárọ̀ nírọ̀lẹ́ ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní gbúrú ẹ̀ kó tó dé máa lo oògùn sí o kò mú mi bẹ́ẹ̀rẹ̀ fún gbogbo tábà ti ń ta nǹkan ìwòsàn súnà tíì ní powder tó máa ka wà tíì ní wọ́sẹ̀ ìtúni ewé ṣètùn náà oògùn ẹni tíìnì náà powder ẹ̀ teaspoon kan láàárọ̀ máa bù sínú hot water ọ̀rọ̀ papọ̀ tó bá ti tutù ọmọ bẹ́ẹ̀ ní ìrọ̀lẹ́ lálẹ́ kan tó lọ sùn ẹ̀ẹ̀mejì ní ojúmọ́ bẹ́ẹ̀ ni kàmú ọwọ́ lọ́dọ̀ gbogbo tó bá ti ń ta nǹkan súnà yanzu oògùn ẹni ọmọ ṣe mọ́ bíi tíì láàárọ̀ lálẹ́ bẹ́ẹ̀ ni uliba bẹ́ẹ̀ ni samari ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ la ní lóríṣiríṣi bẹ́ẹ̀ tátọ́ wá ní perfect product mechanic àti jẹ̀dí ọ̀fẹ́ kí Iseto mú ọ̀fẹ́ kọ́ dágbére fún ọ ṣúgà rẹ̀ ọ̀fẹ́ kí ọ regulate cholesterol ọ̀há ìdàbí bismillahi ta'ala perfect ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dúpẹ́ fọlọ́ àti mi àti àìsàn burúkú ọlọ́mọdé òde bá wa kàmú gbogbo àìsàn tó wò lè máa rọ́ lóyún níbi pé ìtọ̀ yìí kò lọ déédé kíní kan bismillahi ta'ala ẹ̀dá ò dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ìwòsàn ẹ̀pọ̀ gan-an ọ̀pọ̀ gan-an àmọ́ ẹ̀sà àti rí kan sí kejì mọ́ nínú tí mo kàkà lè léni agara ò ní dá wa ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ní máa blọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka comment I like you but you talk too much mo gbá sí blọ́ọ̀kì ni nínú èèyàn tó ní sùúrù jù mí lọ bí agbègbè yẹn ṣe rí ọmọkùnrin tá ń pè ní ọba Solomon yẹn sùúrù tí ẹ ju tèmi lọ bí yẹn o tí ìbáwọ̀ program ẹ̀ ń gbà mí ẹlòmí ọmọ bú wọ́n sì máa ṣépele ìbúra bàdẹ̀ èpè ló sì fi wọ́n lé mo ní àbí ọlọ́wọ́ bí comment yìí ni ò jẹ́ kó máa delete ẹ̀ kó gbẹ́ lómi sí blọ́ọ̀kì I like you but you talk too much mo bí wọ́n ṣe mo ní ọ̀wọ̀ mi dandan ni kò follow page mi torí pé n tẹ́lẹ̀ mi máa fẹ́ bí nǹkan òsán gbà mí pé tí ma ti fẹ́ sàlàyé gbà pé ewé àgbogbo nǹkan mọ̀ pé èmi ò kàn ní sàdédé sàlàyé nǹkan òsán gangan jálà bí gangan ní tájẹ́ ti tèmi pé kí ni wọ́n lò fún yín òótọ́ díẹ̀ wá bí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan dandan bẹ́ẹ̀ ni ẹ̀rù àti àìdán ẹ̀rù alamọ́ bọ́sì rẹ́rù àwọn kan náà kò sí tí ọ lọ fún àti àìdán ìdásínú kéka kọ́ bomi rẹ́ lẹ́yìn ìjọ kẹta ó sọ̀rọ̀ mo díẹ̀ o àìdán onígun ni o kìí sa àìdán tọrọ o gé kékèké sínú kéka lẹ́yìn ìjọ kẹta máa mú díẹ̀ ó máa ń nira díẹ̀ láti mú ó nira díẹ̀ àmọ́ ìdí yẹn bá fi lálàáfíà sẹ́yìn òfin kan náà lẹ̀ àwọn Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ ọlájọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni mo ní product flosser òun náà lọ fún ọ̀fẹ́ kó mú ọkùnrin kò gbọ́dọ̀ fi rẹ̀ lẹ̀ o bẹ́ẹ̀ sì ni bọ́ọ̀ bá wá ń lóògùn náà nínú tó tún lè fà ò ní pé mọ́tò gan bí yẹn bá gbé kalẹ̀ téèyàn sáfìsì ẹ̀ wàhálà ó dé bá ọ gbọ́dọ̀ máa wọlé kó máa jáde àmọ́ mọ́jọ jẹ́ ìfẹ́kùfẹ́ má ṣe sìnà ìyàwó ilé ẹ̀ máa tẹ́ ẹ lọ́rùn máa wọlé kó máa jáde orí ni o ìwòsàn tó ní agbá ọmọ gbógun ọrùn ní àbí bọ́dí pé tọ́ ogun tó yẹ pé ọfẹ́ bíìsì mú sí tẹ́mu ẹ òun náà ni ọ gbajúmọ̀ ẹnu máa kà máa fura táìsàn bá ti wọlé sára ìyàwó ẹ jẹ́ ó gbà tọ́jú ẹ yẹra fúnra yín náà bí òun náà òjò torí pé àìsàn tó bá mú obìnrin lọ tóbìnrin bá fi mọ̀ pé òun ti gbàlejò àìmọye ọkùnrin ti gbàlè kí á mọ̀ lọ látàrí Ọlọ́run pè mí àti yíyó subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.